Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. لمثل هذا فليعمل العاملون لمثل هذا فليعمل العاملون. eléyìí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo jàmá wa nínú Ìlọrin nígbà pé ọ̀dà báyìí àbí ọ̀dà. Ṣé dáǹsẹ̀ fún sáyìn sọ́dá? Dáǹsẹ̀ fún bàbá tó bí náà sọ́dá? لمثل هذا فليعمل العاملون. لمثل هذا فليعمل العاملون. Wàfí ẹnjìníà náà bàbá wa Álímì Àtàndá ẹ dákun gbogbo ọ̀nà tí àwọn wọ̀nyí tọ̀ láyé ta níbẹ̀ nílànà bẹ́ẹ̀ nínú wa èyí ò ní ẹjẹ́ àjọrò wọ́n sẹ̀yìn àwa náà ń dọ́kan o ní àbáwá sẹ̀yìn wa sẹ́rù ròyìn tí wọ́n ń sọ nípa ẹni tá a torí ẹ̀ jókòó lénìí ṣé ni wọ́n máa sọ nípa tiẹ̀. wọ́n fi anfusikum afala tubsiruna. fi anfusikum. wọ́n fi anfusikum afala tubsiruna. ẹ jẹ́ ká mọ̀ pé ìjókòó wa yìí àwa gbọ́ dáadáa nípa ẹni tí ọkọ sáré kìyàmà ó ṣe dáadáa. ntọ́ bá mú tí irú ẹnjìnìá Muhyiddin tó gbẹrù mọ́sálásí kalẹ̀ fún bàbá wa Àkànbí àti fọ́mọ wọn náà tọ́bọ́ sáré kìyàmà ọ̀yẹ̀ ẹ̀ńtọ́jẹ́ bàbá wọn àtọ́mọ òní ẹgbẹ́ nírántí wọn òun náà ni wọ́n gbé mọ́sálásí kalẹ̀ fún. nígbà tó ti wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ káàánú òòrò wò. ṣé mọ́rẹ̀ ni ṣe báyìí lẹ́yìn mi. wá sí tiwa nù. kí là ṣe ilẹ̀ rẹ. kí là ṣe ilẹ̀ rẹ kí ló ṣe tó o bá ṣe náà ni ojú á mà. Kọ̀dìmá takọ̀ mú. Kọ̀dìmá takọ̀ mú. Wà máa tàtí màkárì mọ́. وشقم وفي الناس أموات وشقم وفي الناس أموات. ọ̀pọ̀lọpọ̀ ti lọ. Kọ́dìmá takọ̀ fún. ẹnìkan kan ọ̀ràn tí àwọn míì ti lọ. Kọ́dìmá takọ̀ mú. lẹ́yìn wọn mo ò lè gún yẹn ní 1000 torí tiwọn. Kọ́dìmá takọ̀ mú. wọ́n máa tàtí màkárì mọ́. wàá ṣàkàwọ̀ mọ́. وأشقهم وفي الناس أموات وأشقهم وفي الناس أموات.
jẹ́ ká náà ní ká tún ọ̀rọ̀ ara tí wọ́n ṣe ìròyìn tá a ti gbọ́hùn náà wà láì yẹ́tù ó ti tó ní wáàsí tí wọ́n náà ọba wá ṣe yá ayọ̀ alladhina amanu. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run. اتقوا الله Ẹ bẹ̀rù mi mo tó bẹ̀rù. اتقوا الله Ẹ jẹ́ kankan o. اتقوا الله Gbogbo bẹ́ẹ̀ ti pẹ́ ẹ̀rẹ̀ ǹtà tó wà láyé ìjọ kan láàbò ọmọlẹ̀. يا أيها الإنسان ما غرك بربك الكريم Gbàgbé ni. الذي خلقك فسواك فعدلك Kí ni fáàrí rẹ̀ في sọ́dọ̀? أي صورة ما شاء ركبك. Àwọn èèyàn wa lọ́lọ́run afúnni má ṣèrègùn Ọlọ́run ń ṣèrègùn bọ̀ òrìgùn rẹ̀ lè pàápàá. Àwọn ọba tí ń ṣèrègùn ni. Ó lé mi ní àkàlà kàkà. أيها الإنسان ما غرك بربك الكريم Kí ni fáàrí rẹ̀ sọ́dọ̀? ما غرك بربك الكريم. Àfáà ni mí, pòfẹ́sọ̀ ni mí, aláàjì ni mí, olówó ni mí, ọlọ́lá ni mí. Á kí wọn nílé yín pé wọ́n kú bèbè rẹ̀. ما غرك بربك الكريم. Kí ni fáàrí rẹ̀ sọ́lọ́hun tó ti parẹ́ lé fún rẹ̀? ما غرك بربك الكريم. Kò sí ibi tí ẹ̀dá lè wà láyé, kò sí àyè tẹ́dá lè wà láyé bí ò bá ti síbẹ̀ wọ Ọlọ́run fún ọ. O ò ní nǹkan kan. O ò wúlò fún nǹkan kan. Ìbẹ̀rù Ọlọ́run ni a máa ọ̀rọ̀ bàbá tó kù láyé yìí sí. Ìbẹ̀rù Ọlọ́run náà lẹni tó gbé mọ́sálásí kalẹ̀ bóòlù èèyàn ti ló ń lọ nínú mọ́sálásí. Ó máa kówó fáwọn ẹbí wọn. Máa kówó fáwọn ẹbí wọn. Muhammad Mohidi. Ó kówó fáwọn ẹbí kí wọ́n gbé owó tó ń kó fún wa yìí pọ̀. Ṣùgbọ́n wá mà pé owó tó ń kó fún wa yọ padà tán náà. Allah. Gbogbo ilé tí ń bẹ nílùú Ìlọrin yìí pátá ní ọ̀dà wo. Allah. Mọ́sálásí nìkan ni ò ní Ní ìdáwó. ó sẹ́kù. Ìpè mọ́rùn ẹlòmíì lè gbé wá jíjẹ. Ọ̀rọ̀ òye. Ìwọ lọ ń bẹnu lẹ́tà ń wá ọ wá. Níjọ́ tó o bá ti síbẹ̀ máa wá mọ́nà. Mọ́sálásí yìí àwọn èyí ó sì máa kọjá lọ. Wọ́n yàbẹ̀ wọ́n ó kírun. Allah. Àǹfààní tí ń bẹ níbi mọ́sálásí nìyẹn. يا أيها الذين آمنوا اتقوا الله Ẹ bẹ̀rù Ọlọ́run o. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. Bẹ́ẹ̀ bá taari síwájú fọ́jọ́ ọ̀la ni ẹ̀yà jọ wò. Ntí sáà ń taari síwájú. Ntí justice tọ́jẹ́ bàbá rẹ̀ taari síwájú. Wàláhì ìlàjọ kò tì. Ntí wọ́n taari síwájú. Pé báwọn ọ̀bá sí mọ́. Táwọn ọ̀bá ti sí mọ́. Ó yẹ kí wọ́n dá ọkọ̀ wá sí dáadáa. Ó yẹ kó kọ́ wọ́n parẹ́. Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Mo lórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Bọ́ bá ti rí bẹ́ẹ̀, èwo tó ní kò sí wàhálà kankan. وقال رسول Èmi الله àti wọ́n lókùn tá a wà yẹra wa wò. Yá yẹra wa wò. ولتنظر نفس ما قدمت لغد. Ìwọ náà ṣàǹfààní fáwọn èèyàn. Bọ́ bá jẹ́ àfa ṣàǹfààní. Fi kéwù rẹ̀ ṣàǹfààní. Bọ́ bá jẹ́ àfa. Àwọn àmọ́ níwájú Ọlọ́run. Àwọn àfa. Ṣùgbọ́n wẹ̀ tẹ́sán náà sọ̀rọ̀ máa kọ́ di àmọ́tẹ̀lẹ̀ àbájọ. ولتنظر نفس
kí mo fẹ́ kí wọ́n pè mí lọ́la ó kọ́ wo ni mo fẹ́ ká yọ sọ mí lọ́la báwo ni tí mò ń ṣe lọ́wọ́ yìí ó ṣe dìtàn rí yẹ tó bá ti lọ́wọ́. wọ́n lè tẹ́ ọ́ sọ̀rọ̀ mọ́ kọ́tàmẹ́tìlì gọ̀dí. àwọn àgbàlagbà tí wọ́n tó kó àwọn professors wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ lójú professor ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àkàbí. mo ní pé bí ẹni tó fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ti bọ́ sórí bí tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ní professor lóyè ti bẹ̀rẹ̀ sí sọ wọ́n wá ní láti sọ wọ́n náà kéde tó bí tẹ́lẹ̀. ìtọ́ba mo ti rú àwọn olóyè bá ń sọ fún báwo ló ń tọ̀ ó ṣe ààyè wo ló ń tọ̀ ń wà. wọ́n tẹ́sán náà sọ máa kọ́dà mẹ́tẹ̀lẹ̀ àbáyé. wọ́n lè tẹ́ ọ́ sọ̀rọ̀ mọ́ kọ́tàmẹ́tìlì gọ̀dí. واتقوا الله إن الله خبير بما تعملون إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن جسمه فيما أبلاه، وعن علمه ما عمل به، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. àwọn nǹkan mẹ́rin tó jẹ́ pé alágbára àti ìfowópamọ́jà tó bá lọ́jọ́ àkíyàmá níwájú ọlọ́run. gbogbo wa la ní ẹjọ́ tá a jẹ́ níwájú ọlọ́run. وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ. tó bá lọ́jọ́ àkíyàmá tá a bá bóra wọn tá a ń lọ láti lọ gbàdájọ́ níwájú ọlọ́run gbólóhùn tí ó wà látàrí àríyára sí ni pé. وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ. dáwọn dúró kí wọ́n rù lórí gbogbo aláwọ̀ ẹrù wá sẹ́yìn ìjọba wọ́n mọ̀ sùkúù ṣe gbé báàgì sẹ́yìn rẹ̀ gbogbo wa gbogbo tó ọba kì gbogbo tó dì ló tù ú. وَقِفُوهُمْ bàbá tí ń bọ̀ ní ọlọ́run ti pàṣẹ fún àwọn ẹ dáwọn dúró. وَقِفُوهُمْ dáwọn dúró إنهم مسؤولون. إِنَّهُمْ مَسْئُولُونَ. ẹ dáwọn dúró torí àní táàbì wọn. wọ́n ní kúrẹ́rì. wọ́n lẹ́jọ́ tí wọ́n jẹ́. àtẹ̀yẹsàádà àná àrùbáyé. bàbá wa ó bá àwọn adéwájú ọlọ́run kálukú náà wàá jábọ̀ tiẹ̀ lórí nǹkan mẹ́rin. alákọ̀ọ́kọ́ ń bẹ̀. عن عمره فيما أفناه. ẹ̀mí rẹ̀ tó lò láyé gbogbo ògbésí ayé rẹ̀ kí ló fi ṣe. عن عمره فيما أفناه. àní gbogbo ògbésí ayé tó lò gbogbo òlò ti ṣe ṣe. kí ló lò gbésí ayé rẹ̀ lé lórí nǹkan mẹ́rin yìí ṣe pàtàkì. àjàbọ̀ rẹ̀ o. عن عمره فيما أفناه. bó ló ṣe lò gbésí ayé rẹ̀ ẹ̀mí rẹ̀ kó kú ni ó gùn ni. وعن جسمه فيما أبلاه. ara rẹ̀ bó ló ṣe lò sígbà wà lópin pé olókólé olólòkulò. ṣekúṣe ní. mo bá bàbá wa kan pàdé nílùú Ìlọrin nígbà yìí àwa ń ṣàwàdà ọwọ́ á rí àgbàlagbà kan bí èèyàn bíi tiẹ̀ náà ọba àwọn ẹ bá mi pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ pariwo ẹ̀ káriwo ọ̀tọ̀ dáadáa. Allahu Akbar. ọlọ́run lọ́wọ́ rẹ méjèèjì gbé sókè kó lè pariwo ọlọ́run. Allahu Akbar. ẹ pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. وعن جسمه
أبلاه ara rẹ̀ bọ́lọ́ lọ sí ara rẹ̀ bọ́lọ́ lọ sí sẹ́. Wọ́n wá rí bàbá náà. owó mi débẹ̀. وأن علمه ما عمل به. iṣẹ́ tó fi máa rẹ sí. àti gbogbo ẹ̀yin professors lọ́mọ sàn lẹ́sàn rẹ̀. Àmín. ẹ̀yin doctors lọ́mọ sàn lẹ́sàn rẹ̀. àwọn ọmọ tí ẹ̀yin kọ́ nígbà tí wọ́n bá ti gbèyàn ẹ̀yin ọ̀rá pọ̀ rí jẹ́ ti yín. irú ẹ̀ la gbogbo sí i. ọlọ́run lè béèrè nǹkan mi lọ́wọ́ yín o ṣùgbọ́n ẹ rà bọ̀ rí jẹ́ lórí pé ẹ fi màtẹ́ ní ẹ fi kọ́ àwọn ọ̀rọ̀ mọ̀. وعن علمه ما عمل به. tá a kọ́ wọn ní kéwú tá a kọ́ wọn ní kéwú gidi a kọ́ wọn ní kéwú gidi àfa mi ọ̀rọ̀ àgbọ̀nsẹ̀ àwọ̀ ẹsẹ̀ kankan lọ́rọ́ kódà yóò tún máa béèrè lọ àwọn ọmọ rẹ̀ pé ṣé ọgbà pé kíní ọ̀sẹ̀ wọn. وعن علمه ما عمل به. ìmọ̀ rẹ tó o ní báwo ló ṣe ọkọ máa ń kéwù ni àbọ̀ ò ń ṣe wá sí ọgbọ́dọ̀ jábọ̀ rẹ̀ níwájú ọlọ́run ìmọ̀ rẹ bí ọba ló ṣe àbèrè ó di mélòó yàrá ó di mẹ́ta. وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. ọlọ́run jẹ́ àná mẹ́lẹ̀ tó láti yá. آمين آمين آمين. ọlọ́run jẹ́ àná bẹ́ẹ̀. آمين. owó bí ọ̀rọ̀ inú ń lọ. mo lò ti rówó. owó ló ń náwó. mo lò ti rówó. ọ̀nà wo lọ gbà lówó. ọ̀nà sẹ́ẹ̀rẹ̀ tó làágùn lórí ẹ̀ ní àbí. orí ọmọ ọlọ́mọ. ọ̀nà tó ọba gbà lówó ọ̀sọ̀kọ́lọ́. Ó jábọ̀. níbo ló tún wá náà sí. ó tún jábọ̀. òkú dáná yóò wẹ̀. ìyẹn la fi kí ẹnjìnìá Muyideen pé àti gbókù náwó olóore ni olóore gbà lọ́dọ̀ bàbá wa Àkànbí orí gbà lọ́dọ̀ pòfẹ́sọ̀ tó kù láyé iná ọ̀wá àgbàgbé kì í ṣe gbogbo èèyàn ní rántí orí àná gbogbo èèyàn bọ́ ọlọ́run wá ní kó mọ̀ ọ́ rántí náà ló fi gbé mọ́sálásí ìkàlẹ̀ lọ́wọ́ wá sí Ìbàdàn mọ́ lè ti jẹ́ Ìlọrin làfọ́ àdúgbò mo ò nídìí àti wá gbé mi lọ́bẹ̀ wọ́n ní ṣùgbọ́n olóko ọ̀gbìn ni olóko ọ̀gbìn o nítorí ẹ̀ ní kó fi wá lọ síbẹ̀. mo wá wo gbogbo dọ́kà kalẹ̀ mo ò ti sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá wa tàbí mo ní ẹni tí mo bá lò ní bàbá ẹni tí mo súnmọ́ ní bàbá dáadáa lọ́ọ̀yà nígbà lówó ló mú wa lọ́dọ̀ mi wọ́n wá láti Jos ní ẹ sọ pé àgbàdo wá sí Jos àwọn òbí mi òun wá padà lọ Jos kò tún lọ kí wọn. gbogbo orú dáadáa táwọn bàbá wọ̀nyí ṣe ọlọ́run ní kéèmí ni Muyideen ọmọ ọlọ́run ni á bóun tòwé sí ayé òun òun sì rí pé kò lè bàjẹ́ mọ́. ọ̀sẹ̀ àlà àwọn fọ́tọ̀ ilé ọ̀lẹ́sọ̀. وخير الناس من ترك الجواب وخير الناس من ترك الجواب. mo sọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní àti gbọ́ ọ̀rọ̀ wá sí ẹ̀rọ ìjà àbúrò ẹ̀sọ́ obìnrin náà bẹ̀rù àti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni pé ìwọ náà mú sí ẹ bẹ́ẹ̀ kó ló sì gbé sí ayé rẹ sọ wà tó fi àpẹẹrẹ àwọn èèyàn. Àwọn tí ń gbé lọ́dọ̀ rẹ̀. ṣé kó o ní gbogbo èèyàn ní lójú rẹ. Wọ́n tún lóko mọ́ ọ̀rọ̀ wà lánà rọ́bì yàtọ̀. Wọ́n kó lò yóò lákì rọ́bà ó fàyọ̀ àṣàbò. Wọ́n kó lò
ìwọ náà lọ́mọ lọ́dọ̀ ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ bó ló ṣe ń lò ó ọmọ akéwù rẹ àwọn ọmọ akéwù rẹ bó ló ṣe lò wọ́n àwọn student tó ń bẹ lábẹ́ rẹ bó ló ṣe lò wọ́n. وكل يلاقي ربه فيحاسب إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا Tí Adémọ́dé ní pé wá jọ fún lẹ́nu. Mo fẹ́ gbé gbogbo wa dìde tọ̀ láì bá concentrate. Gbogbo wa á ṣe iná azal ní àwòkán. Oríwó aláwọ̀ mẹ́ta. Àtàyè àtúlẹ̀lẹ̀. Àfìgbẹ̀yìn. Ó lè gbé àpẹẹrẹ. Ó lè jẹ orípa pé a wá sí bí náà sì ṣàdúrà fáwọn tí ò sí láyé tọ̀ àtòyé wọn jókòó ẹ̀dá kan jẹ́ ká ní. wọ́n ní ká dìde lẹ́ẹ̀kan náà. àwọn bàbá wa tó ẹgbẹ́ ìdúró lè fẹ́ máa yọ wọ́n lẹ́nu ẹ̀dá jókòó. wọ́n yọ̀ǹda fáwọn bàbá. nǹkan mẹ́ta náà láàlẹ́ mú jẹ mẹ́ta ni mú jẹ nǹkan mẹ́ta àlè escape ẹ̀ àlè mú jẹ o gbogbo òsè mú jẹ àgbàlagbà sàlùwà látàn orí tí tó ń tọ̀ ara ọwọ́ rẹ́rìn ní wọ́n bá dàgbà tó bẹ́ẹ̀ ọmọ ìyàgbé ara àbí tó bá dàgbà ò lè mú owó jẹ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀san òsè mú jẹ máa sí lọ tọ̀ ọ padà wá gbèsè àbọ̀ ń bọ̀ ẹlẹ́ẹ̀kẹta ikú òsè mú jẹ oye àwọn bàbá wa tí a kọ́ wa náà nìyí oye bẹ́ẹ̀ kọ́ wa ní ilé ìwé ní kú mọ́ oye kẹ́ ní nàkàlí ẹ̀ kẹ́ nàkàlí tó lè ní ọmọ wa àgbà kẹ́mi ó kú kódà kó ní ti àríjì náà wà lọ. lábẹ́ kí a bẹ́ ṣe láti bẹ̀rẹ̀ wọ́tọ̀ ọba máa sàmì. Wọ́n tọ́ ọba màmá bá wa ké tọ́ ọba bá wa ké ilé ọba kò láyé wà láyé dé yàrá pọ̀jù báyìí lọ wọ́n ní kí wúlé wà láwọ̀ yẹn wọ́n. àwọn oníkiri àwọn bàbá bóòlù. Yàrá bismillahirrahmanirrahim. Inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr. Laylatul qadr khayrun min alfi shahr. Tanazzalul malaikatu war-ruhu fiha بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد